My G, Sholowo, don't spend on your own. Sholowo, my G, I'm on your own. Hey! How are you? One be by. Me. Put the feel as we be with and told you. Are you calling me? Let's see menstruation. Oh, what will you put? One be by. I know that my auntie our friend. I know. What's it? My queen, Lori, auntie. But she, mom, see her one leg. Who is that? Your mom. My mom's around. Better. She, mommy, if any, or more dad, but you could worry. Who is that? Oh, mom. I don't hear it. Oh, Monton Jebe. Yes. Well, I'm on Lini. Yato be a yari whoa. Only Yato be o. Yari is Romobi. So, what I think about the Puma, I be Shebe. Oh, Logan. Tokumba said, your sister. Oh, Ribo Seri. Emilio Leco, one leco for Lujuni. What to put in Macalagbo, Yoko as a tani, one mumbo. Emilio Leco as a tanimo. Come on, Ragba from Lai, O Lucy Buku, Oniran. Wa koko ma le ko mo ko wa lo fe mi lójú ke mi wa ma lo pa o wa me mi lọ síbi tí tin tọrọ bara àbí wọ́n fo ọ̀rọ̀ woro ìjà o to lo fon lójú wo iṣẹ́ tí nti mo nbo nti di mo fi pa si bo ba kọjá lọ́dún ko mo jẹyà ni àwọn aládùúgbò mo bá mi nà ni ẹni tí ó bá na ogori o mo fo ni. Hello uncle. Ẹ pẹ̀lẹ́ ma. Yes. How are you ma? Well done. Before you touch my daughter. Kilo fún ní authority the temerity to touch my child. If not I'm not a violent person. I've already said I will not do violence again. Why would you touch my child? For what? Who are you? In this estate, you stand down here and you're touching my child. Who are you? No, answer me, open your mouth and talk. Because the way you're looking at me, Ó ti tó, ìyá tó fẹ́ mu soda. Tẹ́ ṣe bí nǹkan mo tán sun tí ò jiná. Ta ló kó bá yín tẹ́ kókò sójú bí tawó lọ́wọ́. Ẹ wo gèlè bí àtẹ ọ̀run lásẹ̀ ẹ̀ sí èrè ní tẹ́ kónú léèsì tó ti rún. Èmi gangan fọ́lẹ́sì, èmi gangan ló ń jẹ́ bẹ́ẹ̀. Èmi gan ráyè mélòó ni mo nà ọmọ yín. Kò ṣẹjọ́ ẹ. It's not your fault. If it's not because of Kenny that made me to come here and be talking to you. With your head like a Akura bonnet, so should be signboard EFCC. You know that your problem is not here. I don't even know why I'm standing here in the first place to talk to you. I don't have any problem. Kò sí wàhálà. Ẹ wo sí ìbùṣe kójọ lẹ́yìn òpònú télọ̀ lọ. Rán pé kó ju wọn lọ ni. Ta ni kó ń kó mọ̀. Ẹ wo ẹ dúró ọ̀rọ̀ síkù. Èmi máa ń rojọ́ tẹ́ ṣe síkù lẹ́yìn. Kò rí rè mí. Tẹ́ bá fẹ́ wà lé mi ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Kódà mo lè jókòó. Àbẹ́ ìṣe èrè ni ẹ wà. Ìyá òṣì. I don't have your time. You want time? I don't have your time. I'm not your mate. Ẹ wo go bí ẹja. Ẹ wo go ṣe rí bí ẹja àkútè. Wo gbogbo òdi wọ́n ṣe fẹ́ àbí television white and black tí òdo wá ṣe bìdìbìdì smart tv ẹ wo nǹkan ṣẹ̀kẹ̀rẹ̀ wuyẹ wọ́n bàjẹ́ tv ẹ mama ẹ dúró ẹ gba change tó kù ẹ ọ̀rọ̀ dùn wọ́n yé bẹ́ẹ̀. Are you okay? How? Ọmọ ojú mi rí ẹni mi ò lè sọ my mouth cannot say. That idiot that had Tenny beating up like mercilessly. Are you serious? I went to talk to him. Tao, there's nothing he did not say to me. What? There is nothing he did not say to me because he got you from me way. He insulted you. I will go to that boy place. He will insult me like that. If you see the things he said to me, he said that me, I killed my husband. I said me. I can't believe this. Can you imagine? So, Mommy, I told you to allow me to go. I told you to allow me to go and meet. No, Mommy, I'm going. Where are you going? I'm coming. Just hold on. Hey. Ìwà burúkú lélẹ̀. Èmi. Let me call Kunle. Where is my phone? How are you? I'm not smiling with you. Why? And I don't even expect you to smile with me. I only said you should beat Tenny if she does anything to you because I know she's going to disrespect you. Did I ask you to disrespect my mom? Did I ask you to insult her? How can you say all those things to my mom? What's your problem? Okay, no problem. I'm sorry for that. No, you cannot be sorry for that. Did you see everything you said to her? Ṣó fẹ́ nà mí ni? Ṣó gbádùn ṣá? Wọ́n bá mi dájọ́ ṣe ẹni. Wọ́n ní tàláìsì lórí ẹni. Jọ ṣó ní màmá ni. Táwọn ni yóò ṣì yáyà tó kún ló pa bàbá ẹ̀. Wọ́n tó yẹ kó máa jó. Ó ní kí n bẹ́ẹ̀ nàbúrò ẹ̀. Mo tún bẹ́ẹ̀ fi járe èébú fún ìyá ẹ̀. Ṣé ìyàwó á nìyẹn? You're still insulting my mom in my face. Ẹ ṣì bú mọ́ mi. No, ṣé ìyá ẹ ni mo bú iṣan ọ̀hún tiẹ̀ náà tó fẹ́ já? Ṣé òun ṣe èrè ni? Torí pé mo bọ́lá fún mi ò fẹ́ mọ ọkàn o. Fẹ́ mi ní balance mi kó o tó máa wọ ràkọ̀ràkọ̀. Kò sí kò tó kàn mí. Wọ́n ṣe bí tẹlifíṣàn tí ò dá mọ́. Kí ló dé gan-an? It's okay. That is, I overstepped my boundary. I should not have come because I should have known that you're not the person that they will do a deal with. Yes. So
in your life, don't ask me for any balance again. I don't even want to. Yes, if you see me on the street, don't greet me. Because if you greet me, oh man. 25,000 mi nko. I'm not giving you any 25,000. Rubbish. Ori nko olosiwo ori gele e. Ori bi alanja so lekan. O wa wo láti o de service ko bo sokoto le. So fe fi aso service o fe fi le for money. Wo ati ye ejo jiya po ni. Ori kiri ori bi gele re se ri. O wa ri bi alanja tan fi mo dirun láyé àtijọ́ gbaju re ti wa bo sẹ́yìn ko yo ojo ko da bi kankan. Weji kare. Inwo ra comment wo jala mi anjo Sunday alai mi nto kan ko mo kolokoda. O wa ri bi idamo leto wo cardigan nu oru. If you see that boy. Mommy, sorry. Who are you? Excuse me. Who are you? Mama, get out of this house. You know you are trespassing. Trespassing. What is he doing here? Who is it? What did he come in with? What did you come inside with? Inside my house. Ẹ kú jókòó mọ́ mi ṣé rí ta ó yí ọmọ òṣì ni o ẹ̀yin náà owó tọ́jọ́ kú sílá ṣùgbọ́n mi ò rí yín bá wí ẹ̀yin náà máa ṣe àbí sáàmbọ̀dù tó fi mọ́ polówó okú ẹ wò kọ́ tó wá sọ fún mi pé ọmọ yín burúkú ọmọ yín ò ṣọmọ gidi ẹ kọ́ rárá ó wá bá mi ní pé tọ̀ ọmọ yín tẹ́ ní pé kò tẹ́ ní fọyọ̀ pé tẹ́ bá ti mi máa ń bàjẹ́ ni lẹ́yìn dẹ̀ ni ọgbọ́n yín fún dàkínà ẹ̀ lè fọ́ ṣé lè kémi bóun nà agreement sọ ni kó máa sọ 50,000. Mommy, I don't know this man is lying. This man is lying to you. Get out of our house. Stay away from our house. Àwọn ọkùnrin fi máa ń gbárù ẹ̀ mo wá sọ pé tọ̀ bẹ́ẹ̀ ṣe wà yóò pé ẹ̀ wúlò pé ẹ̀ lẹ́bí ẹ̀ lára ó lè jábọ̀ ń sánmọ̀ ni pé tẹ bá wé gèlè pé gèlè tẹ jogún lọ́wọ́ ìyá yẹn pé pé dáàdì ń lówó lọ́wọ́ pé torí pé dáàdì yẹn lówó lọ́wọ́ sọ pé tọ̀ mọ́mí ẹ máa ń lọ ìgò ó lọ ẹ̀ fún dáàdì ń fi ń kú wọ́rọ́wọ́ bí adì náà yẹ́ ẹ wá máa ń gbọ̀n bí ṣùkú bámbám. Mommy, I don't know this man is lying. You are lying. I don't know him, Mommy, I don't know this man. Ẹ dákẹ́ ṣépè. Láì ṣe Davido ó ṣe máa ṣépè. Ẹ rí irú ìyá lọ́mọ àmínú sọ̀rọ̀ tìmẹ́nu fún wẹ́mi àdánù òjìká bí akúnlẹ̀ gbẹgbà yóò jọjọ ọmọ òṣàǹfààní kò sí nǹkan tó kàn mí èmi ní pé ẹ ti ẹ bá mi bí ọmọ wèrè tẹ́lẹ̀ bí ìyá àyà tó bímọ ìyá àyà tó yà dín ìyá mọ̀ ìyá tí yóò wúlò tí yóò ṣàǹfààní pé tọ́ 25,000 mi ẹ fún mi 5,000 mi 5,000 mi. Take him out of my house. Take him out of my house now. Very good. So you want to arrest a killer to come and be the star and insult me in my house? Mommy, I don't know him. I don't know him. Tao, you have mind. Until low savings and for something else, Abi. You know. Ó ti tó ọdẹ dákun ó tó ẹ lẹba méjì ó tó èmẹ bó ṣe wọn ṣàdúrà mi ó tó torí ìgbà táwọn kọ sọdọ má lè ẹ pàtẹ́wọ́ ìgbà tí bí èpè bí àdúrà ti ń kun lẹ́sẹ̀ pàtẹ́wọ́ àdàmọ̀dì o nítorí ṣẹlẹ̀ báyìí ni pé wọ́n àǹfààní ẹ̀yin tí ẹ̀ tí mọ̀ mí dáadáa èmi ni MC tòní ẹ bá ti rí mi náà mọ̀ pé mo rẹ MC rè ẹ pàtẹ́wọ́ lẹ́ẹ̀kan sí náà ẹ̀ẹ̀kan péré ó tó orí yín pé mo ẹ̀sẹ̀ believe pé mi ni mo wà ń bí ni. ní báyìí a ó pe ọkọ àtìyàwó kí wọ́n wọlé nígbà tẹ́ fi àtẹ́wọ́ yẹ wọn sí ẹ dákun ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn torí Ọlọ́run ẹ pàtẹ́wọ́ fún wọn ọkọ àtìyàwó. Ẹni gèlè rẹ bá wọrí ẹ lómi ọwẹ́ ẹni gèlè rẹ bá wọrí ẹ lómi kó má torí ẹ rè jàjàgò. Àwọn ọ̀dọ́ òpònú ṣe bí torí owó nìkan ni àwọn amòṣù ọ̀dẹ ṣe bí torí owó nìkan ni. Ìfẹ́ lákọjá o ìfẹ́ ní kókó kì í ṣòwò nìkan. Kò má torí ẹ rè jàjàgò. Kò má torí ẹ rè jàjàgò. Ẹni gèlè rẹ bá wọrí ẹ lómi ọwẹ́ ẹni gèlè rẹ bá wọrí ẹ lómi
bá fún ọ látẹ̀wọ́ ẹ bá fún ọ látẹ̀wọ́ ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wo ìṣe ó ṣe rẹ́gí àbí ó ṣe rẹ́gí àdúrà nǹkan tá à ń gbà nánu ní báyìí á pe ọkọ kí ẹ wọ́n bínú bàbá ṣé ẹrẹ́ ń ti mọ́ mi fáwọn ni. kí n tiẹ̀ kí lọ́kọ̀ tí wọ́n jọra ní. ìyá ọkọ mi ó ti ṣaláìsí ìyàwó kékeré lélẹ̀. ok ẹ̀tọ́ báwọn ládùúgbò ẹ dákun ẹ bá ń fún ọkọ látẹ̀wọ́ ó jókòó lẹ́sẹ̀ àwọn àna rẹ̀. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun gan ẹ jókòó. kí ló ṣẹlẹ̀ sí òsì. irú èsìwò ni ẹyọ burúkú ọlọkùn ẹ alágbèrè lọmọkùnrin yìí ó ń fẹ́ yà tó fẹ́ fọmọ tó fẹ́ yà nípa burúkú nìyẹn ó dẹ̀ jókòó lébi lẹ́sẹ̀. àná kọdúlẹgbẹrẹ bí wọn ṣe ṣe bó orí bó náà ṣe jókòó. ṣé pé Ọlọ́run rẹkọmẹndì ìyàwó Ọlọ́run rẹkọmẹndì fún yàrá. tó jókòó rẹ tí ì bá torí tó ń bẹ fún ẹ jókòó kò sí nǹkan kan jẹ ṣé bí wọn ṣe máa ń ṣe nù ń gbàdé nígbà ẹsẹ lọ́wọ́ ẹni. ó kú mi lẹ́sẹ̀. ní báyìí ẹ dákun ẹ jókòó ẹ ṣe ẹ má bínú kí gbogbo olè dùn náà ni à ń ṣe ẹ má bínú tí adìẹ ló so sí yan létí kì í ṣe pé bóyá àrùn ni ó nọ́mà ẹ má bínú chairman of the day tẹ ní wọn ń bọ̀ àwọn dà ń gbòòwò dé. àṣìàmọ̀ àwọn náà jókòó. àwọn dà. àwọn nù. ẹ ṣeun gan bàbá wọn lẹ́yìn lẹ́bàá pé chairman of the day ẹ dákun ẹ ti dìde kẹlẹ́ bá a pè wọ́n. ẹ ṣe bàbá ikú jókòó wọ́n ní ẹ̀yin lẹ́bàá pé chairman of the day ẹ ṣe kí ẹ lọ bá a pè wọ́n wá torí kò sí time. so bí mo ṣe kálí mad olùṣe ọwọ́ rẹ ṣe múrùgùdù bíi chájà sàdẹ́mù ṣé ìdúró yìí ẹ ló lówó ràn yín kó o fi lè mọ̀ kí bàbá olówó ló dúró yìí idiot tó dàbí ènìyàn gẹ́ very stupid boy. ẹ má bínú ẹ jókòó. ìgbà tẹ́yìn náà lejú lọ́ọ̀kan bí ẹ ti ṣẹ́ẹ̀kì báǹsì máa ń lọ́wọ́ tó já rò pé bóyá ẹ̀sìn yẹn wá ẹ má bínú ẹ jókòó. kó tó di pé àbọ̀ bẹ́tò lọ ẹ má bínú gbogbo tí ń ṣẹlẹ̀ nọ́mà tí ìdí bá ṣẹlẹ̀ pátí náà ni o àbẹ́yìn náà yìí jáde ó nọ́mà. ẹ wá àwọn olórin tó ní. ní tẹ̀sí báyìí olórin dá àwọn olórin wa ti wà nítòsí ẹ jẹ́ ká máa gbáradì nítorí pé wọ́n wà ní backstage àwọn náà jáde ní ìsìn láti wá dá wa lára yá ẹ dákun ẹ bá pàṣẹ fún tọkọ àti ìyàwó ẹ bá pàṣẹ fún wọn wọ́n wà ní backstage. ẹ ń ṣe bẹ́ẹ̀ pé ọpọlọ yín ti yòrò tí a bá sọ̀rọ̀ èmi ló náwó ni ṣé ń dé ọmọ mi bá lọ fẹ́ èèyàn níbi àwọn abirùn jẹ́ sọ̀rọ̀ fún wa ń gbàdọ̀ lọ fẹ́ èèyàn nílé àárín àwọn abirùn ìwà nílé sọ̀rọ̀ tó bá tẹ̀ fẹ́ èèyàn nílé ọmọ aláìníyà ó pé mi gan ń gbàdọ̀ ẹ wìrì sí. ẹ wo bí èèyàn lè bú bàbá èèyàn kó bú yẹyàn kéèyàn mọ́ kú. sábà máa bú bàbá mi ní àbórí rẹ gbálẹ̀ ni. ayé yín fẹ́ bàjẹ́ ni. ìjọ gbogbo nǹkan báyìí o gbogbo nǹkan báyìí kò sáàyè fún gbogbo nǹkan báyìí ẹ jókòó ẹ má bínú kò sáàyè. ọ̀rọ̀ gidi ni àná mi sọ bí èèyàn bá ṣe rí lọ́jà rẹ̀ ó rí ìyàwó mi ò kára o ọmọlúàbí ni òpin ní ara ọmọ yín ní gùn ọ wàá gbọ́dọ̀ rú padà o bóyá káfẹ lẹ́yìn ṣe pé ìfàárà. Say I want to hold your face. Aye. Baby, no be true. All this is a man of baby, no be true. Bí kò ṣe lágbára tó kò sólóògùn tó lè mú kò ṣe o. Bí kò ṣe lágbára tó lórí ọ̀rọ̀ ní. Bí kò ṣe lágbára tó kò sólóògùn tó rí. Ìyàwó bí kò ṣe lágbára tó. Jọ́mọ̀. Àwọn ta ló ṣe pé ẹ máa bọ̀. Kọ́ni dà fún wọn. Ta ló pè ọ́ bí?
ìyàwó náà náà. ìyàwó yàrá jẹ́ wo ló pè ọ́. kí ni báyìí sá. sẹ́sẹ́wọ́n ni àmì ní tálẹ́ǹtì mi ẹ̀ mọ́rẹ́. wà láwọn mọ́rẹ́. kí ni ìjọba ní à ń kọ́. nítorí ló bẹ̀rẹ̀ orin kíkọ bó lè bá burú. bàbá tiẹ̀ wá ṣe rí ẹsẹ̀ orin tó bẹ̀rẹ̀ orin ṣébi irú wẹ́ẹ̀dì tó dá iná ti tẹ́. ní àtàwọn ọ̀rẹ́ mi àti mọ̀ nǹkan ti pẹ́. Ore sì la ṣe wọ́n o, ore la ṣe wọ́n. ẹ gbà lóò mi. ẹ ti ní kó fi ṣe dákan ṣe gbà. ẹsẹ̀ ń kẹ́ ẹ̀ fọ́mọ. ẹgbẹ́lẹ́ mi lọ́ọ́ ni kì í sọ̀rọ̀ tilẹ̀ lè gbà ń kẹ́ ẹ̀. a ní ẹ fọ́mọ lórí mi. ẹ ṣe yàn dáadáa. ó tó oore kọ. ẹ mọ̀ọ́rẹ́ wàláì ẹ mọ̀ọ́rẹ́ wàláì ẹni sùn ẹ máa fa balẹ̀. akọ mi ẹ máa ní sùn ẹ máa. ọkọ mi wèrè wọ. ẹ̀gbọ́n mi ẹ gbogbo ẹran tẹ ní kí n kópa ń pé afẹ́ fi sa àwọn ọ̀rẹ́ yín láì lejò gbẹ̀mí àyàwó yín tí kò tán o. àbí ẹ̀fẹ̀ dá fí àyàwó òní. ṣé òde ìsọ́nbẹ̀. Sọlọ́rí burúkú ni bàbá ẹ orí mi ṣe é ṣe àwẹ̀rẹ̀ rẹ̀ ṣe ìjọba ẹ̀rọ ààrẹ tí mo ti lọ́wọ́ yìí káwé tó ẹ wọ́n ti wọ́n ṣẹlẹ̀ kí ló dé àmì tí yóò rẹ̀ ọ́ ṣé ìjọba ẹ̀dá yóò sì kò bẹ́ẹ̀ gbọ́n bá gba ilé tẹ̀ nípa kò bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ mi ní ti lọ́wọ́ yóò sọ orí mi lọ́dẹ̀ mi ó sì